make sure pé o rí divorce certificate wọn pé wọ́n wà divorce tí ò bá divorce statutory marriage tó bá lọ ra nǹkan tó ń kọ́ Mr and Mrs òun bó ń ṣe ni o ọjọ́ bá kú pi that legal wife will just come from nowhere. She will come and claim every property that bears her husband's name. Ohun tí ẹnìjọba máa gbọ́. Tí o ti gbọ́? There is even another one right now, very early this morning. Lady yẹn, ọkọ yẹn tiẹ̀ ti kú ni. Ìgbà tọ́kọ kú, gbogbo wọn pàdé ara wọn kóòtù. Fine, she's not the legal wife, so kò ní ẹ̀tọ́ sógún ọkọ. Àwọn ọmọ tá a wá ná lẹ́tọ̀ọ́ sógún ọmọ wọn, ìyáálé sọ fún olúwa mi pé ó sọ fún justice pé ọkọ tó ń ti sọ fóun nígbà ayé ẹ̀ póun kọ́ ló ń bí àwọn ọmọ yẹn pé títorí ẹ̀ ló ń ṣe pa ìyàwó kékeré yẹn tì torí láti bí ọdún méjì lọ́kọ ò ti dọ́dọ̀ ẹ̀ mọ́ tọ́kọ ti padà sọ́dọ̀ ìyálé òun ṣáàṣì ń wò pé wẹ̀ bóyá Ọlọ́run ó wọnú ẹ̀ lọ yóò change. Àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tíyàwó kékeré yẹn bí ìyálé sọ pé ọkọ òun ti sọ fóun póun kọ́ ló ní ọkọ sì ti kú kò sẹ́ni tí ó defend ẹ̀. I'm telling you ó wá já sí wípé àtòun o àtàwọn ọmọ tó bí o wọn ní ẹ̀ pákó ló kéré wọn mú kúrò nínú ilé. So tẹ́ bá ti fẹ́ máa fẹ́ àwọn ọkùnrin tí wọ́n náà mọ́ wá ń bẹ̀ yín fẹ́ ni tán bá ti ń bẹ̀ yín fẹ́ ẹ̀yin náà máa bẹ̀ wọ́n sọ fún wọn kán lọ divorce ẹni tán fẹ́ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún statutory marriage is monogamous. So tó bá wá fẹ́ fẹ́ lòmíì tí the first woman dẹ̀ jẹ́ statutory tó jẹ́ legal wife ló ṣe pẹ̀lú ẹ̀ make sure pé you make provision for the second woman and her children. Woman yẹn wọ́n ló bo máa yẹn pa ni ó wọ sọ garment church aṣọ white garment ló wọ̀ fún ó dé fìlà fún títí tínú ọkọ fi wú oúnjẹ tọkọ jẹ oúnjẹ yẹn ò digest níkùn ẹ̀ inú ẹ̀ wá wú gbungbungbun ó lé bọ́nbọ́nbọ́nbọ́n kò dẹ̀ jẹ́ ó lọ sí hospital títí oṣù kan tó fi bò pa tí màá yẹn fi kú sọ́dọ̀ ìyálé yẹn. Ìgbà tó kú wọ́n ti sin gan kí the other woman tó mọ̀ ọmọ mẹ́ta sì ń bẹ lọ́wọ́ rẹ̀. Ìgbà tọ́rọ̀ dọ̀rọ̀ kóòtù tó wò pé òkè bóun tiẹ̀ lẹ́tọ̀ọ́ káwọn ọmọ òun náà tiẹ̀ lẹ́tọ̀ọ́ sógún bàbá wọn ìyálé ní ọkọ ti sọ fóun pé kì í sóun lòun bí ọmọ òun unfortunately ọmọ òun ìyá wọn ní ọjọ́ wọn ìjọ bàbá wọn dó èèyàn jọyàn èèyàn ò jọyàn yẹn ò túmọ̀ sí DNA test nìkan ló lè proof ẹni tẹ́ fẹ́ fi ṣe DNA test dà. So ẹ máa make provision tó bá ti mọ̀ pé ọkọ tó fẹ́ ó ti níyàwó rí kò dé divorce ìyàwó yẹn. Statutory marriage is not our culture kò sí nínú culture wa. Bẹ́ẹ̀ tó bá ti jẹ́ pé ọkùnrin ti ṣe yẹn out of ignorance tó wá fẹ́ fi ọ let him make provision for you and your children. If not the other woman wo yóò fa olórí yóò fọ̀dà kún ni o yóò make sure pé ìwògò ló máa kú òun ilé yẹn ò ní rorò mọ́ yà gan tó o bá ti gọ̀ Ọlọ́run ò ní jẹ́ o gọ̀. Then gbogbo àwọn iṣẹ́ tó ń ṣe sálárì ẹ tó ń gbà continue to bear your father's name ló wá lọ kọ́lé lápò ara ẹ ló wá kọ Mr and Mrs C the legal wife will claim it and they will give it to her 100%. Mo ń sọ fún yín then tó bá ti fọ́kọ tó níyàwó rí tó bá bímọ fún ṣe DNA test ọmọ yẹn kó fi pamọ́ torí tí ìyáálé ẹ̀ bá pàdánù yóò sọ pé ọkọ òun kọ́ ló bí ọmọ rẹ̀ ní tó bá sọ fún ìjọba níjọba máa gbọ́ because she is the legal wife tó bá wù ọkọ onírọ́ ni Ọlọ́run kúkú ṣe èmi yín ààrẹ èmi àtàwọn obìnrin I don't want to make friends with anybody I'm not looking for anybody that will like me but on top truth I go tell you tó o bá ti fọ́kọ tó wá ń bẹ̀bẹ̀ fi ọ tó sì jẹ́ pé legal wife ìyàwó tí ó bá lóun ò lè divorce ẹ̀ ìwọ náà gbé condition tí ò ní jẹ́ kí yà jẹ́ ọ́ tí ò ní jẹ́ kí yà jẹ́ ọmọ rẹ gbogbo ètò ń sọ fún ọ pé má wọrí Ọlọ́run ò ní jẹ́ kí kó o ṣe àṣedànù nínú ìrìn àjò ayé. Sórí iṣẹ́ yìí it really exposed a lot of things to me láwọn nǹkan tẹ́mi gan ò mọ̀ tẹ́lẹ̀ tí mi ever mọ̀ pé mo tiẹ̀ lè mọ̀ láyé yìí. People are really going through a lot o ojú àwọn èèyàn ń rí. Ìrí yìí tí ọkọ sọ tí orogún ẹ̀ sọ pé ọkọ òun ti sọ fóun pé òun kọ́ ló ń la àwọn ọmọ rẹ̀ yìí mo tiẹ̀ sọ pé if any of the family of the husband tán bá lè fi sample lẹ̀ kàn fi wo blood relatedness ṣe mọ̀ wípé DNA test is not for paternity alone you can use it to check blood relatedness ẹ lè fi wo ṣé wọ́n relate because DNA test comes out in figure it comes out in percentage kò kí n ṣe pé bóyá yes or no percentage ni so ó lè má reach 99% ó lè jẹ́ bí 50% 25% 12.5% depending on bí relation yẹn bá ṣe pọ̀ sí. So tó bá jẹ́ pé bóyá ẹ̀gbọ́n ọkọ àbábúrò ọkọ bá wà around they can give them sample àti sample àwọn ọmọ yẹn kàn fi lọ wò bóyá àwọn ọmọ yẹn bóyá lineage wọn náà ti wá ní tòótọ́. All the family gbogbo wọn ti sá lọ wọn ti fọ́n dàgbé torí ò sẹ́ni kankan tó máa dúró ta ló fẹ́ ṣẹ̀wọ̀n.
so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run o, allow these men to make provision for you and your children. Torí ọ̀fẹ̀kàntẹ́lẹ̀ ìyálé tán ti fẹ́ yàwó lé ara ó mọ̀ kán, ọjọ́ bá pọkọ yẹn dànù, na that day your head go correct. And again, don't go and change your name to the name of that man that has a statutory marriage with a woman that is a bittered woman. If you bear your father's name, kò ní kọjá yẹ wá tàpá sí tí ò bí orúkọ ọba rẹ̀, ìwọ gan lọ máa sue ẹ̀bẹ̀ yẹn for illegal possession of your own property. Ṣùgbọ́n lẹ wá gọ̀ lẹ́jẹ́ kífẹ́ bóyin lójú tó náà ti wá dọ̀bálẹ̀ wọn wá bẹ̀bẹ̀ fẹ́yìn wọn wá ní ẹ̀ ń fọlọ́ǹbànà bíi ó máa yà ẹ́ ní ẹnu. Ọlọ́ọ̀bá ń gbọ́ lọ́bèrè lọ́wọ́ àwọn legal people, go and ask lawyers. Wọ́n á sọ fún ẹ pé the legal wife yẹn tí ẹnìjọba máa gbọ́, kò dẹ̀ sí family kankan tó máa jáde stand against ẹ̀, because statutory marriage means myself and my husband alone, no other person. Kódà tí legal wife bá lòun ò fẹ́ rẹ́ bí ọkọ kò fẹ́ rí yín nìyẹn ni mo ṣe sọ fún yín pé statutory marriage yẹn ó ń ba ayé àwọn obìnrin míì jẹ́, torí tí agbára yẹn bá kó sí wọn lórí they will lose everything. Wọ́n á dẹ̀ fi òpá wọn gbọ́n ni. Ìwọ náà tó dẹ̀ fọ́kọ tó níyàwó rí, make sure that your head is correct. Tó bá lọ jẹ́ kó rí ẹ pé Ọlọ́run ò ní jẹ́ òpòfo o.